bàbá mi kan tó jẹ́ olólùfẹ́. a jẹ́ pé aláìmoore mà ni mo jẹ́ àní tí n bá lè fi ògo fún Ọlọ́run ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé aláìnírònú ọmọ ni mo jẹ́ àní tí n bá lè gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ tó fún èmi àti ìdílé mi àti gbogbo ikọ̀ Figbadun Sayo àní tó fún oore ọ̀fẹ́ tó fún wa nílé iṣẹ́ Tùǹgbá 100.9 FM láti wọnú oṣù tuntun tí ń ṣe oṣù òmìnira àní ọpọlọ orí mi ti kú bá mi gbé sókè. bẹ́ẹ̀ ni Yínká Ayéfẹ́lẹ́ kì í ṣèwọ nìkan ni Jésù fẹ́ràn èmi Olúwabùnmi Bright Ajigbadun pàápàá pẹ̀lú kódà bẹ́ẹ̀ ni ó fẹ́ràn gbogbo ikọ̀ Figbadun Sayo àti iléeṣẹ́ Tùǹgbá 100.9 FM ló fi dá wa sí ló fi pa wá mọ́ ló fi kà wá yẹ òní ọjọ́ kejì nínú ìrìn àjò oṣù kẹwàá Bọ́láńlé ọjọ́ wo la ń kíra wá ń pé àkó ayọ̀ ọdún tuntun ṣé àti ń palẹ̀ mọ́ mi ìbáyìí ọdún tó tóbi ni mò ń bọ̀ sí i. ti ka ìbùkún rẹ báwo ló ṣe kà á ṣé o rí oore tọ́lọ́run ṣe nínú ìrìn àjò ayé rẹ ṣé o ti mú gègé àti tákàdá ṣé o ti ẹ̀ ń kọre ibi tọ́lọ́run ṣe nínú ayé rẹ sílẹ̀. wọ́n ti bá ní kórè Jésù ilé aṣú ilé amọ̀ ilé aṣú ilé amọ̀. bẹ́ẹ̀ ni àti tábánikà kan rí Ọlọ́run nínú ìrìn àjò ayé ẹnì kọ̀ọ̀kan wa láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2021 títí di òní ọjọ́ kejì oṣù kẹwàá nínú ọdún 2021 oṣù wo láti ẹ̀wà yìí gan-an. October la wà yìí. kí ló oṣù October dúró fún oṣù kẹwàá ni oṣù àwa ọmọ ológo. ó ní oṣù àwa ọmọ ológo tí ń ṣe oṣù òmìnira èyí ni mo fi ń gbàdúrà fún gbogbo ògo tó ń ṣẹrú lábẹ́ ìdè lọ́wọ́lọ́wọ́ pé bí a ti wọ oṣù òmìnira pẹ̀lú àṣẹ àti agbára Ọlọ́run ògo ẹnìkọ̀ọ̀kan wa á gbọ́ òmìnira kúrò lábẹ́ èdè tó wà bá mi jù ú sókè. lógo mo ní títí ayé mi ni wọ́n máa yíyan o ìwọ ló tọ́ láti máa gbogbo lọ. ẹ jẹ́ ká fìyìn fún bàbá. àní ẹ jẹ́ ká fìyìn fún Ọlọ́run sẹ́ẹ̀ torí pé inú mi dùn ni ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga torí pé mo wọ̀ tún mo wò sí mo wá wájú mo wo ẹ̀yìn mo rí pé ọ̀pẹ̀lẹgbẹ́ mi ló ti ṣègbé ọ̀pọ̀lẹgbẹ́ mi níṣẹ́ ìtílẹ̀ tí mọ́ ìlọ́ ti kan lé tí wọ́n ilé tó ń bẹ̀rẹ̀ lóòjọ́ tó ń parí ẹ̀ lóòjọ́ lọ́ ti torí ẹ̀ kàn torí pé Ọlọ́run fún èmi ní oore ọ̀fẹ́ ó fún gbogbo wa lórí ọ̀fẹ́ ó fún gbogbo ikọ̀ Figbadun Sayo lórí ọ̀fẹ́ àbí ó fún ẹ lórí ọ̀fẹ́. ó ní torí wọn ò torí mi rajà wọn ò torí wa rajà lọ́wọ́ bàbá onípòsí àdúpẹ́ àfihàn f'Olúwa. adéyìn la fi ọpẹ́ fún Ọlọ́run ọ̀gá ògo jùlọ pé ó ṣe àánú rẹ̀ kábíyèsí Ọlọ́run. kábíyèsí ta ló lè bí ọ léèrè ọba ayé wo ló lè bí ọ léèrè bó bá ń dára rẹ̀. wọn tí ì bí. adéyìn ni mo fi wá ń wọlé níbo iléeṣẹ́ Tùǹgbá 100.9 FM ni mo kalẹ̀ sí jàre lórí ètò wo nìyẹn ètò Figbadun Sayo ní ẹ kúkú ti mọ̀ pé tètò ìbá ti wọlé Saturday tonic yìí ló wọlé yẹn ibi ká ti dára wa lára yá ká ti kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká ti tún jọ ṣe kí ni ká jọ dọ̀wẹ́kẹ̀ lètò yìí wà fún ẹ ti mọ̀ orúkọ mi ò tí ì yí padà rárá Olúwabùnmi Bright Ajigbadun lèmi jẹ́ tí gbogbo àwọn olólùfẹ́ mi nígboro panupọ̀ ń pè ní màmá Bright bẹ́ẹ̀ pè mí níyà Tùǹgbà ní olóríire níbi tó bí ọmọ olóríire dédé ara mi náà ni èmi ní kọ́kọ́ ni mo wà ní ìkàlẹ̀ lórí ètò ẹgbòhun ẹnì kejì mi ṣùgbọ́n atọ́kùn ó fi kíkọ jọra wọn kò fi ìtumọ̀ jọra wọn ó ṣe gàyà díẹ̀ lónìí ó wá bí ó ti dá lọ tó bá di ọjọ́ mẹ́jọ ẹ máa gbóhùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni dìtẹ́rọ̀mà yẹn náà òun náà ó ní ọ̀nà òun jì òun bọ̀
ó ṣeéṣe kó bá wa kí ètò tó parí. a ní iléeṣẹ́ wo la wà, iléeṣẹ́ Tùngbà 100.9 FM níbi tí ẹ̀fíìsì tó sọ̀kalẹ̀ sí tàti máa ń dá yín lára yá ní gbogbo ọjọ́ mẹ́jọ. mọ́lẹ́mì nìkan kọ́ ni mo wà níkàlẹ̀ lórí ètò ọ̀rẹ́ mi àtàtà ọ̀rẹ́ mi tòótọ́ ọ̀rẹ́ mi nígbà òjò nígbà ẹ̀rùn bá mi kí wọn nílé jàre. mo kí gbogbo ẹ̀yin aráalé, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì 100.9 níléeṣẹ́ Tùngbà níbi tí ẹ̀fíìsì yapa sí. orúkọ tèmi ò yípadà náà, Ọmọbọ́láńlé Ọlámìkan tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ìyá gómìnà. mo kí yín pé ẹ kú àmójúbà wa lọ́sẹ̀ yìí. dákun gómìnà mélòó ló mọ̀ tí bí? ẹ mọ̀ ṣeun, gbogbo gómìnà tó ń ṣe dáadáa nílẹ̀ Yorùbá pátá tó ń ṣe dáadáa èmi mo bí wọn. tó jẹ́ pé àkókò wọn tùyàn lára tó tùlú lára. mo nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rẹ́ èmi mo bí wọn. àbí ó mọ̀ tún bí wọn tí ó mọ̀ bí wọn ti àmì ní àṣẹ ìdàrẹ́. Ìdùmarè. mo ní dírẹ́fà tó fẹ́ wọkọ̀ Fìgbádùn Ṣayọ̀ lónìí tí ó sì wá ní àwàyè tó jẹ́ pé yóò wá gúnlẹ̀ sébùté ògo. òun náà ni Olúwakẹ́mi Ọ̀jẹ̀dìran. mo nílẹ̀ pátí òkan mọ̀ nílé iṣẹ́ Tùngbà 100.9 FM nìyẹn. aṣọ́lé obìnrin tó tún wá ń dẹ́rù bà gbogbo ọkùnrin lórí pápá tẹ bá rí bó ṣe ń dẹ́rù bà gbogbo àwọn tó sọ yìí pé níbo ni wọ́n ní wọn ò ní lè kọjá lè ní bẹ̀t ó wá dùn mí pé ibi tó fojú sí ọ̀nà ògbà bẹ̀ lọ. ó ní Chelsea máa lé, ó ní draw ní Chelsea máa gbá, ṣùgbọ́n omi tẹ̀yìn wọ̀n mí ẹ̀ lẹ́nu jàre. òun náà ni mò ń perí pé òun ni dírẹ́fà tó fẹ́ wọkọ̀ Fìgbádùn Ṣayọ̀ lónìí nígbà tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ń ṣe Sodiq Akíngbólú òun náà ń bẹ níkàlẹ̀. òun náà jẹ́ ká máa rí wa lórí ẹ̀rọ alátagbà ìyẹn lórí Facebook Live. bẹ́ẹ̀ ni ẹ bá ti tune ẹ̀ sí bẹ́ẹ̀ sí ẹ máa bá ikọ̀ Fìgbádùn Ṣayọ̀ pàdé ní ibẹ̀. mo ní à ń tẹ̀síwájú mi ò tí ì dé. àwọn mi ò máa kọrin hallelujah sọ bá yẹn ráyè, ẹnu mi ò máa kọrin hallelujah sọ bá tó bọ́ àdúrà, àwọn mi ò máa kọrin hallelujah sọ bá yẹn ráyè. ó yá sọ pé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ má ṣe o Elédùmarè ọba tiwa. bẹ́ẹ̀ ni Ọlọ́run àná ẹ ṣé, àdúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣé àtòfaratì bí òkè. Ọlọ́run tó tóbi nìyí sẹ́nikẹ́ni kò lè bá kẹ́gbẹ́ rárá sẹ́nikẹ́ni ò sì lè bá du ipò rẹ̀. adé darapọ̀ mọ́ wa níléeṣẹ́ lórí Facebook Live yẹn Tùngbà 100.9 FM ẹ ṣá subscribe síbẹ̀ kẹ́tẹ́ Tùngbà 100.9 FM ẹ bá ikọ̀ Fìgbádùn Ṣayọ̀ tó ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ẹ bá wọn pàdé. wọ́n tún lè bá wa pàdé lórí YouTube náà. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà ló gba Tùngbà FM. gbogbo ọ̀nà ló gba Tùngbà 100.9 FM kò síbi tẹ́ẹ̀tẹ̀ sí tẹ́ẹ̀tì ní máa gbọ́ Tùngbà 100.9 ẹ̀fíìsì ní tiwa lọ́jọ́ kọjọ́ jàre. ọ̀rẹ́ mi sórí bí mo ti nífẹ̀ẹ́ rẹ̀ tó ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Fìgbádùn Ṣayọ̀ mo ń wọ yàrá tó kàn lọ nìyẹn o mo ń wọ yàrá tó kàn lọ. yàrá wo ni mo wá fẹ́ wọ̀ yẹn ẹ tẹ́tí lélẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ máa bọ̀ ọ̀rẹ́ mi. sórí bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó bí ọ̀rọ̀ rẹ ṣe mọ́ ń jẹ mí lógún tó ohun kínkínní báyìí ló wá fi fẹ́ jẹ́ kọ́rẹ̀ wo dàrú. ọ̀rẹ́ wa ò mọ̀ ní dàrú o. àná ohun kínkínní tí ò tiẹ̀ ní ìtumọ̀ ló fẹ́ fi jẹ́ kọ́rẹ̀ wo dàrú kó o ro àròjinlẹ̀ wo ìgbà tá a ti jọ ń bọ̀ rẹ̀ wa bọ̀ láyé ìgbà pé ká má wọ sọ tá a ti ń bọ̀ rẹ̀ bọ̀. láyé nà mí nà. bẹ́ẹ̀ ni àmọ́ kó wá jẹ́ ní ìsìn lọ́rẹ́ ò wá túká. ọ̀rẹ́ wa ò gbọ́dọ̀ rẹ̀ já. yóò rẹ̀ já o torí bó o bá ti gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí ọ̀rẹ́ yóò rẹ̀ já. kí n mú ṣe. dákun èwo ni kó o mú owó nínú àpò òṣùra rẹ kó o wá gbọ̀nà ọjà lọ kó o lọ máa ra aṣọ mọ́ńbélé fún àwọn ọmọ kó máa wọ̀ ọ́ lọ ilé ìjọsìn. mo ti ẹ̀ ṣe bí n tó le ni. ṣé ìyún ò le. kí ṣe n tó le. lọ́nà wo làá mọ̀ mí kí n gbọ́. o ṣeun ọ̀rẹ́ mi àwọn àgbàlagbà náà lọ́mọ táyé bá bí láyé ń pọ̀n. ní ìgbà wo nu. tó wá rí ibi táyé bá yí sí báyìí ó yẹ kí gbogbo wa náà yí síbẹ̀ àlẹ́ pé torí mo wá láti ìlú Ìbàdàn kò wá lójú mi ò ní là lẹ́kọ̀ọ́ èmi ti dẹ́kọ̀ọ́ mo sì ti dé Tùngbà ojú mi ti là. sọ́ọ́rí aṣọ tí mo rà fún ṣé tí mo rà fún bùnmi lọ ń sọ àbí tí mo rà fún Sáídá. èyí tó rà fún Sáídá torí mo rí ngbà tí ń re kìtì ẹ̀sẹ̀ lé ó ń lọ sí ó ń relé kéwù ni mo wá rí tó wọ ìmúńbélé bá ní dákun wá ń bí Sáídá ṣé ìyá rẹ ò sí lẹ́ngbà tó wọ aṣọ yìí jáde nulẹ̀ ó ní mọ́ mi ń bẹ́ ń lè mo ní kò wá lè lé ọ padà ó ní àwọn lọ́ọ́ rà fún mi
dákun irú àṣà burúkú wo nù. ẹ o ṣeun ọ̀rẹ́ mi èmi ní tẹ̀síbi táyé tẹ̀sí ni kò sì sí nǹkan tó burú nínú ká mọ ọ̀rọ̀ aṣọ mọ́ ń pé fáwọn ọmọ sórí ikùn rẹ̀ tó sílẹ̀ hùn kèé kúkú ṣe pé mo ya tàtún àbí kílẹ̀ ń pè síkùn rẹ̀ ikùn rẹ̀ fúrẹ́ẹ̀sì ó dán dáadáa èyí mo fi ra aṣọ tí ó síkùn lẹ̀ kò sáà sí pé ó sí àyà rẹ̀ lẹ̀ mo fi ní kí n ra fọ́mọ mi tí ó tiẹ̀ tí ì rí ti bùnmi ṣèbí ti sáídá lórí tó ń wí. sórí tó tẹ̀ rọ́rọ̀ tó ń sọ ohun mi nú dákun ńgbà tí ìwọ wà ní déédéé ọjọ́ orí wọn ṣé wò mọ́rú aṣọ tó ń wọ̀ ni. ìbírú àti bùbá làwa máa ń wọ̀. ẹyin ṣe wá sọ àṣà àánú nígbà ní ayé ìsìn báyìí. dákun ọmọ táyé bá ń bí láyé ń pọ̀. ewu tí ẹ ní àṣà kẹ́ ẹ mọ̀ pariwo ọmọ táyé bá bí láyé ń pọ̀ tẹ́ ń balẹ̀ ayé jẹ́ ṣé bí ayé ṣe wà ń gbà tiwa ló ń bẹ ní ìsìn ni. ṣé láyé ìgbà bàbá wa sẹ́yìn rí fọ́ọ̀mù tẹ́ fi ń ṣe ẹ̀lú ẹ̀ lónìí ìsìn sẹ́yìn rí lò. àbí fọ́ọ̀mù wo mọ́tò yùn ṣé àjọ ṣèṣe fóònù nù. àjọ nù fíìmù. ẹsẹ̀ tinú fíìmù bá a ti ń lò ó nígbà nù. ó dáa sáà tó bá ṣe pé yìí ni ó mọ̀ pé mo tún ẹ̀ tí wọ́n rà kan wá tí mo ní ọba fún Kẹ́mi sport náà sọ́ọ̀bù à ń fi jíṣà bọ́ọ̀lù. èmi ò ní fi lù ń jíṣẹ́ torí Kẹ́mi tẹ̀mí mọ̀ ọmọ dáadáa ni ìmọ̀ ń borí ni ní gbogbo ìgbà. yìí mo pè ọmọ wọ sọ. iná o èsèrú aṣọ ni ó wọ̀ ọtọ́ ọba ayé jẹ́ ni. ìlú ìbáláyé jẹ́ ayé rẹ̀ ò tí ẹ̀ lè bàjẹ́. ó fẹ́ sí lọ́nà ni bí tí ẹ̀ lè sí lọ́nà. ọmọ tí wákàtí márùn rẹ̀ ìjà. kò lè sí náà. tó ní kò tí ń ṣe sáídá lọ́nà ni. èmi ò sí lọ́nà o. ó ti sí lọ́nà ṣé bó ti ń wùwà tẹ́lẹ̀ ló ń wùwà sí àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní ra aṣọ mọ́ńbélé ranù aṣọ mọ́ńbélé òsì kiri ilẹ̀ tó ti ń wọ̀ sí lọ́rùn sóòrí pé kò tẹ̀ kò fún yàn lápọ̀nlé mọ́. ìmọ̀ fún ọ lápọ̀nlé. àpọ́nlé kí ni fún ọ. ìwọ lọ ní kọ́ mọ fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ fún ọ. ayé ò sì fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ fún yàn mọ́ ní ìsìn lọ́sẹ̀ kan kúnlẹ̀ ni pé ọ̀rẹ́ mọ́ mi mo kí yín o ẹ̀yin aṣọ tó wá wọ̀ ló wá fẹ́ bà láyé jẹ́ ìrọ̀ bẹ́ẹ̀ mi ó sì mọ rà fún àwọn ọmọ mi ni. yìí tí mo sì ní ọba ń kó fún Kẹ́mi sport mọ́ ọba kó fún yóò di wàhálà bá ń kó fún o tó bá wá wọ̀ tán kó wá fìjà àbúlé. sórí láì tí ì kú rẹ tó sì ti ń da ìrìn àjò àwọn ọmọ tó o bí nígbà. elédùn àbí jẹ́ Kẹ́mi ò dá ìrìn àjò ọmọ yìí o. ó ṣẹṣẹ wọn bó ti ń tọmọ ló ń tọmọ yìí ni dákun dídá lóhùn ṣé bó ti ń tọmọ ló ń tọmọ ṣé irú ńlọ fi ń tọ́ ọmọ ni tó wọ aṣọ tó jẹ́ pé bọ́mọ bá bẹ̀rẹ̀ gbogbo dédéré ìdí rẹ̀ là ń wò níta. ó wọ táìtì sábẹ́ rẹ̀ fún kó tó wọ mọ́ ń pe síkẹ́ẹ̀tì tí ó wọ̀ sí wọn. ṣé ẹ kò sí aṣọ tá a fi ń rọrùn àti bùbá láyé àtijọ́ kò sí nílùú mọ́ ni. irú àti bùbá làwọn ọmọ wà á mọ̀ wọ̀. ṣé ìgbà tí wọ́n ń wọ̀ nígbà wọn ṣé kò pọ́n lé kò buyì kún. ayé ìgbà tí wàá ń ti lọ ẹjẹ́ á ṣe ń dáwọn ọmọ yìí tí àwọn ẹgbẹ́ wọn ń ṣe ń ta ní ìsìn ẹjẹ́ á mọ̀ ṣe fún wọn. sórí ayé civilization tẹ̀ ń pariwo àbí kílẹ̀ tí ń pè é ní èdè èbó. civilization ṣé civilization àbí civilization. Ìbàdàn yìí náà ni civilization náà ni àbí. sórí ayé òun tẹ̀ ń pariwo ẹ ti fi dalẹ̀ ayé rù ìwọ fúnra lára rẹ lọ jókòó kó ra ròjìnlẹ̀ sí wo bílẹ̀ ayé ṣe rí ní ìsìn ṣé bílẹ̀ ayé ṣe wà ń gbà ni ó dáńsì gbò ní kọ́ mọ́ ọwọ́ mọ́ ń bẹ lọ́lọ́ kọ́ lọ́ mọ́ fi kí àfà bọ́ bá jókòó ọmọ ni òsì mọ́ bá ti ń jókòó òun jókòó tó jẹ́ bó bá jókòó tán gbogbo fíìmù láàmú wò ń títì. ọmọ mi èé sí. ẹgbẹ́ tó jẹ́ báwo ni ti ń jókòó. ìmọ̀ ọ́ jókòó dáadáa. báwo ni kò jẹ́ ó ń jókòó náà ni dákun sórí láti òní lọ láti ibi tí ń bọ́ sọ̀rọ̀ yìí lọ tó bá sì ti náà ní gbọ́ ọ̀rẹ́ wo jà ní láti ìṣẹ́jú lọ tó bá ti náà ní gbọ́ tí mò ń sọ láti ìṣẹ́jú lọ ọ̀rẹ́ wo jà ọ̀rẹ́ wa ò lè já tó yẹ kí olórí yìí tó ń sọ yìí ni ọ̀rẹ́ wa ò lè já. ìwọ tó fúnra lára rẹ wo tó wọ̀ wo dídí ìyálé ilé. kí mo tún wọ̀ ṣé tí mo tún wọ̀ yí ọ̀dà ni. nígbà tí wọ́n fúnra lára rẹ tó o ti ń wọ ọrú ilé báwo ló ṣe níra mọ́ bẹ́lẹ̀ fọ́ọ̀mù. Sọdíkì náà mo sì rán kó lè bá ara kíní ìwà tó rà o ṣé yóò wá dáa tó ní. ṣé Sọdíkì mu kì í relé kéwú kò relé kéwú torí tí bá relé kéwú ò ní kówó lé lọ́wọ́ kó lọ ra irú aṣọ ilé ìwá fún ọkọ wọ̀ nígbà tí aṣọ tó fi ń rọrùn àti bùbá ń bẹ́bẹ̀ síkáàtì tó balẹ̀ tó jẹ́ yẹ̀rí ọmọ gbá ò rí ìyún kó wọ̀. ọ̀rẹ́ mi ò rí mú síkáàtì ọmọ arúgbó ni ọ́. Kẹ́mi tó ní lọ máa fún ní mọ́ńbélé sọmọ pé wọ́n ń gbá bọ́ọ̀lù. mo mọ̀ pé ń gbá bọ́ọ̀lù. dákun ń gbò bá wá bẹ̀rẹ̀ tó náà ń fẹ́ mú bọ́ọ̀lù ṣé bọ́ọ̀lù láàmú wò ni àbí tẹ̀yìn. òun náà ní wà yí òun rebi títí ń gbá bọ́ọ̀lù ó láwọn tọ́ntínrín tí wọ́n máa ń wọ̀rọ̀ ibi tí wọ́n ti ń ṣe sípọ́ọ̀tì. ṣé dákun jẹ́ bí ọlẹ́rìí kan ṣé bí ìwà àtàwọn ọmọ bá ń jáde lọ sóde àríyá ṣé ìṣe aṣọ mọ́ńbélé ìranù náà ló mọ́ wọ̀ sí ọlọ́run. àmì àmọ́ wọ̀ sí ọlọ́run ó dà wọ́n ní wọ́n wọ̀ lọ tún gbá ní ìjẹ́lò wọ́n sì fẹ́ràn rẹ̀. kí ló fẹ́ràn. àwọn fẹ́ràn àwọn aṣọ wọn pọ̀ o wọ́n fẹ́ràn rẹ̀ gan-an. ọlọ́run mọ̀ jẹ́ kéèyàn ṣe ọ̀rẹ́ yàn o bá a sì ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ láti ìbẹ̀rẹ̀ iye láàfin jà o
èyí ò láàfin túká torí mi ò fẹ́ ká mọ bára wa ní ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀ ó sì dàbẹ́ ń pa ara rẹ fẹ́ kó tọ̀rọ̀ báyìí o. kì í ṣe bẹ́ẹ̀ bí ń sọ ráyìtì tì fún ọ ni tọ́ ráyìtì ni mò ń sọ fún ọ. kí ni ráyìtì tì. ráyìtì tì tọ́ ráyìtì. tí ni tèwo àti ráìtì èwo. kẹ́mi ò sí ń tòsí àní kí nǹkan dán mọ́rán. ó sọ Yorùbá tí gbogbo ayé gbọ́ èwo ni ráìtì èwo ni ráìsì èwo ni tíìmù. ọ̀dà dákun sọ ara rẹ bíi tí kìlọ̀ fún ọ. ìní ra fikùnlẹ̀ fún ọ mọ́ ìyí mọ̀ ra fẹ̀yìnlẹ̀ fún ọ tó bá tún fẹ̀yìnlẹ̀ tí ò fikùnlẹ̀ wọn ìyí wọn ò sáà ní mú jà lọ. ṣé dákun tí ẹ ní sùúrù ọ̀rọ̀ rẹ ti ń sú mi báyìí orí gan ti ń fọ́ mi. nígbà kan sọ̀rọ̀ pé o ra fikùnlẹ̀ o ra fi bẹ̀bẹ̀ rẹ́ẹ̀kì sílẹ̀ fọmọ tó tún náà ní ráyùn fún ọmọ ó mọ̀ ra fẹ̀yìn sílẹ̀ dákun ṣé ó bá wá yá ẹ̀ẹ́nàkùnrin kí wọ́n mọ́lẹ̀ nìkan ọ̀rọ̀. ọkùnrin tó bá kọ ọmọ mi mọ́lẹ̀ tó bá kọ ọmọ mi mọ́lẹ̀ bóyá lọmọ pa ní gbàgà ń tún gbà gbàgà ní ọwọ́. wọn tí kì í mọ́lẹ̀ wọ́n náà èmi gan ní mọ̀ràn wọn sí wọn kọ́ kí wọ́n mọ́lẹ̀. àwọn woman rights ní pè fún woman rights àwọn woman rights tí wọ́n mọ́ gbèjà èèyàn àwọn ní pè sí. ilé ẹ̀kọ́ àgbà mọ̀ ń bẹ̀ ọjọ́ wa kọjá lọ ilé ẹ̀kọ́ àgbà tọ́rọ́ ọ̀rọ̀ rẹ ò yé mi mọ́ èwo ni woman rights ń jẹ́ woman rights èwo ni woman rights. woman rights sórí ọ̀rọ̀ orí tiẹ̀ ti fọ́ mi jẹ́ dákọ̀ ọmọ náà kí n sinmi torí gbogbo ariwo tí mò ń bọ́ ọpa yìí gan ó ti sú mi ìjọba ń gbé sókè mò ń bọ̀. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. nínú àṣà. dára fún ọ kò ní bàjẹ́ fún ọ. mi ò fẹ́ràn orin rẹ̀. kẹ́ni bí wọ́n bá fẹ́ràn orin rẹ̀ ò ní mọ wúrú ìwà tó wù ìwọ ò tẹ̀lé orin tó kọ. sọ́ọ̀gbọ́n tó sọ ni ó ní ọ̀làjú tó dé la fi gbàgbé gbogbo àṣà ìdílé wa. èmi ò gbàgbé àṣà sẹ́mi èyí sọdún mi lọ́dún eégún Ìbàdàn ni. ta ni bọ́ sọ̀rọ̀ èmi ò gbàgbé àṣà àmọ́ kọ́mọ wọṣọ tó bá gbà mú lèmi mọ̀. ṣé èsì ara àṣà náà ní ká wọ ìró àti bùbá àbí ẹsẹ̀ á lọ fọwọ́ ra wàhálà wálé gan-an nígbà lọ fọwọ́ ra aláṣà wálé tẹ́ẹ̀sì asùn tí tẹ́ẹ̀ fẹ́ kúrò nù rẹ̀ mọ́. ọ̀dà. ẹ bá ṣàtì yín ẹgbẹ́sẹ̀gbẹ́ ẹ má ṣe aláṣà tẹ́lẹ̀ fọwọ́ rà ẹgbẹ́ nǹkan rùn. mo gbọ́ tiẹ̀ gbogbo nǹkan ni èyí ọ kí ni nǹkan ni èyí ọ àní ṣé tá a bá lè lo òyìnbó nìsín ìwà akọ ìró àti bùbá sáwọn ọmọ ọlọ́run pé káwọn ọmọ ọ̀nṣọ́ ní ìlú èbó ni. ṣé wò rí àwọn èbó bí wọ́n ti ń gbé àṣà wa lárugẹ gan ju àwa lọ. àwa náà ń gbé tiwọn lárugẹ náà ni. kí lẹ̀ ń gbé lárugẹ ṣé wò tí rí èbó tó ti ń wọ kí ló ń pè. gbáríyẹ. ò tí rí. mo rí o. ṣé ò tí rí èbó tó jẹ́ pé òun náà ti ń kífá. ó wà ọtí ẹ̀ pọ̀ ọ̀pọ̀. èwo ni ọmọ tiẹ̀ wá kì í sí bàbá ní kó bẹ̀rẹ̀ sí ní ka ntọ́lọ́ńkà lè kéwù sí yóò dàkú ọ̀nà ni. wọ́n fi ṣe yẹ̀yẹ́ ṣe bá rẹ̀ ẹ̀kọ́ tó kọ́nu bọ́mọ bá lọ bí ò lọ kò kàn ń bò jẹ́wọ́ ìyá gan bó o bá ti kó sí mọ́ńbélé kò sí bí bá lọ ṣe fẹ́ ráyè bọ́mọ wí àwítán bọ́mọ bá máa pè é yóò mọ̀ ṣe mọ̀lẹ̀ ṣé mọ̀lẹ̀ ló yẹ kó mọ̀ pè ọ́ láti ara. àṣàlú èbó tó kó wá ní mọ̀lẹ́. dáhùn ṣé ìlú èbó ló wà yìí ni. èmi fẹ́ràn rẹ̀ kó mọ̀ pè mí mọ̀lẹ́ o. mọ̀lẹ̀ sọ́ọ̀mọ̀ pé mọ̀lẹ̀ ọmọ tó túmọ̀ sí nílẹ̀ Yorùbá. ọmọjọ irun mọ̀lẹ̀ ọmọjọ mọ̀lẹ̀ ẹ̀yìn kò jọ. ẹ̀yìn kì í ṣe mọ̀lẹ̀ yìí o. ìmọ̀lẹ̀ ń ní. ọmọ kọ́. ó dà ṣé bá ti ń kí wa ṣé bá ti ń kíra wa ní ayé àtijọ́ nílẹ̀ Yorùbá nù. bẹ́ẹ̀ kọ́ ná àmọ́ sọ oríta lásán déhùn jẹ́ mọ́ ra fáwọn ọmọ mi báwọn. àní ọmọ rà fún wọn mọ́ látò. kílùú èbó lè tètè mọ́ wọn lára láti Nàìjíríà. nínú èmi àti ìwọ àwọn tí tó lọ́gbọ́n tó nímọ̀ jù wá lọ wọ́n ń bẹ ń lé bó bá ti jẹ́ pọ́tọ́ kó máa ra aṣọ mọ́ńbélé fún àwọn ọmọ kó máa wọ̀ lọ lé ìjọsìn èyí tí ń lọ ṣọ́ọ̀ṣì láàárín wọn tíyẹn náà yóò wọ ṣòkòtò tó gùn sísàlẹ̀ aṣọ tí wọ́n máa wọ ṣòkòtò lábẹ́ á mú orí aṣì sílẹ̀ ṣé bí wọ́n ti kọ́ wọn nu. wọn fi bẹ́ẹ̀ borí ṣọ́ọ̀ṣì wọn. wọn fi bẹ́ẹ̀ borí ṣọ́ọ̀ṣì. nígbà kan ìyá gan òrí ṣọ́ọ̀ṣì. ẹ̀kọ́ kan mọ́mọ́ lọ o mo sì lọ ní on the 1st tí ń gbà tá a mú January yìí mo lọ ṣọ́ọ̀ṣì o mo lọ o
èyí mọ́sálásí náà bàbá ti ń ké kò kárí àlùwàlà ó jókòó tó fẹ̀yìntì ní àná. àti mọ́ kírun mọ́ romi lẹ́yìn ni ó lè bẹ̀rẹ̀ kí n mọ́ bẹ̀rẹ̀ kú bẹ́ẹ̀. ó mọ̀ sí o sórí èmi ò mọ ẹlẹ́jọ́ àwọn tó tún lọ́gbọ́n tó nímọ̀ jù mí lọ wọ́n ń bẹ ń kalẹ̀ tó ń bẹ ń lé bóyá kó tó bá bá mi fún ọ lámọ̀ràn bóyá ó gbọ́ tó ò bá gbọ́ tèmi ó gbọ́ tiwọn gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Fìgbádùn Ṣayọ̀ tẹ́ ń bẹ nílé ẹ mà ti gbọ́n tá máa jiyàn lé lórí ẹ dákun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi dá sí ètò yìí ní 08113 05 1009 1009 081 13 05 05 1009 1009 tàbí or 080 56 56 13 1009 1009. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi bàbá dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn tó rọ́rọ̀ ọ̀rẹ́ mi ti wá fẹ́ sú mi nù. ẹ̀ ló lóríire àkọ́kọ́ tí ń bẹ lójú òpó. Hello. ẹ mọ̀ kọ́ ọ̀lẹ́ máa orúkọ yín àti ibi tí ẹ ti ń bá wa sọ̀rọ̀. Orúkọ mi ni Ẹ̀fọ́nlá láti Wùsùn. ẹ dákun máa mi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ mọ̀ bá mi ta náà tọmọdé sí. èmi wọ́n tẹ̀lé. Ìyá àmà ọ̀rẹ́ yín aláìsọ̀rọ̀ ẹ ṣe. ẹ kẹ́ máa bá mi. ọ̀rọ̀ aṣọ tí kò dáa fáwọn ẹ̀yẹ̀kọ́ wo ló ń kọ́ wọn yẹn. ẹ̀kọ́ tó dáa ni o. tẹ ẹ bá dẹ̀ bá wọn tọ́jú wọn á ní ọmọ táyé tí láyé ń pọ̀n. ọ̀hún tó sọ fún mi náà nù. táyé ń pọ̀n o ọlọ́run má jẹ́ ká pọ̀ ọmọ burúkú o. àmín o. ìyẹn tó bẹ̀ tẹ́ bá ní nǹkan tó ń ṣe yòókù díẹ̀ káàtó wọn á ní ẹ̀jà òkèrè láwọn tó ń jà náà ọlọ́run má jẹ́ ajá o. àmín o. ẹ ṣe máa ẹ ń yóò ṣe dára fún àmọ́ mi. n tí wọ́n sọ ohun èmi ló yẹ kí wọ́n tẹ̀lé. wọ́n ṣe tẹ̀lé ọ ńgbà tó ní làákàyè tí làákàyè wọn ò kú. ẹ ló ẹni tí ń bẹ lójú ìlà. ẹ ló ó dàbí wọn ò rí ìpè yẹn lò. ẹ ló olóríire tó wà lójú ìlà. wọn ò rí lò. sọgbọ́n tí màmá yẹn sọ wọ́n nígbà tí wọ́n bá tún wí wọ́n tún mọ̀ dáṣà pé ẹ ló ẹ mọ̀ kúrò lẹ́ o. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. ọ̀fíìsà bàbá ìnà láti pàpà gègé. ẹ bá ń dá sọ́rọ̀ tó wà lẹ́yìn o. ọ̀rọ̀ màmá ẹ̀ lèmi náà tẹ̀lé. irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn ò yẹ gbọ́dọ̀ máa bá a rí ẹ. ọ̀fíìsà kò yẹ ká ẹ èmi ló yẹ ká ẹ tẹ̀lé ráìsì lèmi ń sọ ráìsì àti tíìnì àná ọ̀rọ̀ rẹ ò ní ìtumọ̀ ọ̀rọ̀ rẹ ò ní. sórí gbọ́ tí ìyá mi wọ́n ẹ mọ̀ bóyá ìwọ náà máa ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ rẹ ọmọ táyé bí láyé ń pọ̀. bóyá bí ìwọ náà ṣe máa ń sọ fáwọn ọmọ lẹ́nu pé ó yapa àkúkú mọ̀ ọkọ lọ ń sàánú ẹ ló ta ló tún bẹ lójú ìlà. ẹ ló ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ máa. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Kẹ́hìndé adé ìṣẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ láti. ẹ bá ń dá sọ́rọ̀ tó wà nílẹ̀. ọ̀rẹ́ yín yẹn. à ń gbọ́ sà. Hello. sà. ìyá ọ̀rẹ́ yín yẹn tẹ̀lé ọ̀rọ̀ ayé sùn yẹn ni o. ó mọ̀ pé èṣù ló ní owó sùn èṣù ló dẹ̀ ní oríṣiríṣi aṣọ tá à ń wọ̀. ṣó yẹ yín mà. àmọ́ ẹ tẹ̀ láti sá fún ọ̀rẹ́ yín yẹn tẹ̀lé encourage wọn. kọ́ máa bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. òun náà ni mò ń bá sọ yìí tó kọ̀ ọ́. èèwọ̀ ni sísá fún báyìí nù sí bẹ́lẹ̀ yìí. yóò dára fún yín tó gbọ́n tí gbogbo èèyàn sọ wọ́n ní yẹra fún ọ èwo ni yẹra fún tó má bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ sọ ara rẹ bíi tí kìlọ̀ fún ọ sọ ara rẹ o. kí ni ìsọ rẹ kí ni wàhálà kíni torí bí wọ́n bá ti dé sí ọ̀rọ̀ tó máa yẹ kó o sọ ọ̀rọ̀ gidi ò ní sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ibi tó ń bá sùn sí lóde orí kan. ẹ jẹ́ ó tiẹ̀ sọ̀rọ̀ náà. mo nínú kí o farabalẹ̀ kó o máa gbọ́ tẹ̀ àṣẹ ọkọ tàbí kó o máa báwọn ọ̀rẹ́ rẹ̀ ṣebí rè ṣebí ọ̀rẹ́ ibi tí ọ̀rẹ́ rẹ̀ ó tí ọ̀dẹ́ rè èmi mọ̀ pé alẹ́ ti la pa nìyàn ò lè gbọ́ràn dákun aṣọ tí wọ́n rà wọn jọ tó bá tún rìn tó tún bàjẹ́ tó tún lè bọmọ jẹ́ jù bẹ́ẹ̀ lọ tó rà fún un. kò tiẹ̀ sí yìí tó bọmọ jẹ́ ń bẹ̀ ìyàwó rẹ ni ọ̀já. sọmọ pé ńgbà kan làwọn wọn máa sọ pé tọ́mọ bá ṣe nǹkan tí ọ̀dà ìyá ọmọ fi àdàbí yọ̀mọ̀ ẹsẹ̀ pé àdàbí tí ì bá ṣe ẹ̀yìn rí mi pọ̀n àdàbí tí ì bá ṣe gbáyà mi sọ pé ní ìsìnkèsè gbóbi ní gbọmọ sẹ́yìn mọ́ ìwájú yẹn ń gbé sí òun náà sì máa tó máa gbọmọ wájú aṣọ lèmi ń rà fáwọn ọmọ aṣọ tó sì dá aṣọ gidi ni aṣọ tó yẹ téèyàn rí lára ọmọ gidi ni wọ́n rà fún ọmọ títí ẹ̀ ṣé bó ti ráyè lóde àbọ̀ ráyè lóde. dákúrò àmọ̀ràn wo lo fún sí i. àmọ̀ràn gidi ni pé bó bá tún raṣọ tó bàjẹ́ ó bàjẹ́ ju ìtìrìnà lọ àná ò ní láti. sọ ma pé ìjàpá tó sọ wípé ọlọ́run ò fojú rẹ wo ni ó yẹ kẹ́ béèrè lọ́wọ́ tiẹ̀ náà irú ẹ̀yìn wo lọkọ sọ́lọ́run
inú dífá fún wọn náà torí pé tá a bá ń bọ́ sọ̀rọ̀ tó o gbọ́ tó o sọ pé àwọn ọ̀rẹ́ ni o lè gbọ́rọ̀ sí lẹ́nu ju baálé ilé ẹ lọ bó ṣe yẹ kó rí ní ṣe ń rí yìí. dákun farabalẹ̀ àwọn tí wọ́n ń bá rìn báwo ni ayé wọn ṣe rí. lọ́dún mi bá rìn. àwọn ọ̀mù tí lọ́kọ̀ rẹ̀ ń bá rìn o. máa gbọ́ bóyá tó o láyé rẹ̀ níbo lo ti ń bọ̀ látàárọ̀. máa gbọ́ èmi bá kó lè dá lọ ni. kó lè dára ní ṣebí ọ̀rọ̀ ara kẹ́tẹ̀kẹ́tẹ́ tó ń sọ nulẹ̀ ìlú yẹ kí mi ó tún wá kúrin ẹsẹ̀ tèmi tèmi ń kàkiri ìgboro gbogbo láwọn ọ̀mùtí ló ń tẹ́lẹ̀. sórí ọ̀mùtí ṣe yàtọ̀ sọ́mùtí sórí ọ̀mùtí tí mu nǹkan tí ó mu sẹ́ǹsì tó nígbà míì téèyàn bá ń ronú wọn á ní ọ wà nǹkan mu tó bá wà nǹkan mu ọpọlọ rẹ̀ yóò wálẹ̀ ẹlòmíì dẹ̀rẹ̀ wọ́n lè pé kó ṣe olóyìnká méjì báyìí yàtọ̀ sí Awólọ́wọ̀. ìyún ni pé ìwọ náà ń ṣèkà méjì. irọ́ ọ̀sán ó ní tó máa ń bọ́ kálukú lára mu ẹlòmíì ń bẹ wọ́n á ní ẹ̀pàdé àgbà lọ ní ẹni ọ̀ya yín lọ́pọlọ ẹ̀yin mọ̀gbọ́n yàwó rẹ̀ ló ṣe dàgbà ni. ṣé gbogbo àgbà tí wọ́n ń rí sọ mọ́ tó olórin kan tó wà tó kọrin àgbà tó sọ wọ́n ní kò mutí kò jẹ́ sí kò ṣèkà méjì kò jóbi kò jórógbó kò ṣe sí iná yìí tí ń ṣe burú ju kọ́ máa mu. ajá ìyún ni wọ́n ṣe o. omi tí ń sọ ni pé omi ẹmu orí ọ̀pẹ ìlọ títẹ̀ mi mu. àti burukutu. pé n sì ń sara lóore ni torí bu ẹmu láàmú rí àlè rí wá bu àgbo tọ́jú tí bá ti ń fún ní àgbo ẹsẹ̀ kan ayé wọn lọ́wọ́ àwọn. sórí ọ̀rọ̀ rẹ èmi tiẹ̀ ti wá rí i pé ibì kan náà lọ́kọ àtìyàwó yín sùn tẹ́ ẹ kọrí sí lọ. ọ̀rọ̀ mọ́ dáadáa. sórí tó o bá ti délé jẹ́ kèmí ò tún kọ́ lásà kan sọ pé màmá ń sọ pé bó bá yá wọn mọ̀ sọ pé jà bí wọn náà bá délé kó o lọ sọ fún àwọn ọmọ rẹ pé àyè wá dà. àyè wá dà mo sì ti gbọ́ rí o. àṣà mi kò mú lọ lẹ́kọ̀ọ́ kó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ má jẹ́ òtún mú yòòrùn lẹ́kọ̀ọ́ má tún mú yòòrùn kan lọ sọ pé àbórí ń ta yín àbórí ń ta yín tó fi yòòrùn náà kó wọn. àbórí ń ta wọn. sẹ́ni wà ló ń tíyàwó méjì kù tì. èmi ò mọ tìyàwó rẹ o. àbọ̀ sọ̀tọ̀ ọ̀rọ̀ sí yìí o náà ní gbọ́ kó o yẹ́ra aṣọ burúkú sórí ìtò kó fún mi tó ní ìkó fún Kẹ́mi èmi ò dáná sun ni ó sùn kí ni. èmi ò dáná sun. tó àmọ́ sun aṣọ. èmi ò dáná sun. tó bá ń tẹ́ Kẹ́mi lọ́rùn kọ́ lọ́rùn. ó bẹ́ẹ̀ kọ́ èmi ti sọ tẹ́mi ó sọ lónìí. nígbà tẹ́ ti wá ní ọ̀dà yìí èmi náà ní rárú aṣọ. kọ́mọ ìdílé tí ọ̀rọ̀ yìí bá wí àní ẹ ṣe àtúnṣe o ẹ ṣe àtúnṣe kó tó pẹ́ jù ọ̀rọ̀jọ́ músolókùn ọjọ́ ti re bí àná àníṣẹ́ bẹ́ẹ̀ bá lóhun kan sí èkejì tí ẹ fẹ́ bá mi sọ lórí ètò yìí yálà ẹ fẹ́ polówó tàbí ẹ fẹ́ ṣe ìkéde àbí ẹ fẹ́ ra káàdì láti kí àwọn olólùfẹ́ yín fún àwọn oríṣiríṣi ayẹyẹ tí wọ́n bá ń ṣe ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mama bright sórí 08080599023 08080599023 èmi gangan ni máa gbé kì í ṣe sẹ́kítírì mi onídìí ni wọ́n ti yẹ̀bá fún ọ̀sẹ̀ yìí tó bá tún di ọjọ́ mẹ́jọ àjọ máa pàdé láyọ̀ àtàlàfíà àyàbá step aside. ẹ wo kò ní burú fún gbogbo wa lágbára Ọlọ́run àní orí ibu mú sọ ẹnu gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun ẹ má bínú pé mo pẹ́ kó lè bá a dáa náà nítorí tó ìdùnnú títí yín làwa náà ń wá a lọ káàkiri sọ́dọ̀ àwọn tí ó máa polówó ọjà nítorí káyọ̀ kan máa gbọ́ ètò yìí káyọ̀ máa polówó kìí ṣe tó dáa ẹ wo Saliu Maja yín náà rèé aláago méjì aláràn olúwayé ètùgbà ani tóyìnbó òní Ìbàdàn ní Olúyọ̀lé ọmọ àjẹgbín jẹkarahun ẹ̀yin tèmi ní Bàrígà lówóró ní Ṣómólú ní Kòròdú ládàmọ̀ kò mọ̀ ní bàjẹ́ fún yín wo ijọ́ mẹ́jọ ẹ gbádùn wa dáadáa jù báyìí lọ. ẹ ṣe wo jàre orúkọ tèmi Bọ́láńlé Ọlámìkan náà ni ìyá gómìnà mo kí yín pé ẹ bá wa gbọ́ ètò ti òní ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀.